in Abuja, you will see how people how federal government has provided Abuja municipal councils and the Federal Ministry of what do you call it? Of the FCT, Federal Capital Territory. How many or how much infrastructure investment is there? You have corner shops all over the place. You go to the market, the roads are tarred, there's electricity, there's water supply, there are conveniences for toilets. These are for Nigerians. These herdsmen are Nigerians. The government has the same duty that they owe these businessmen in Lagos, in market, in Alaba, in Onitsha, in Kano, wherever. They owe that duty to the herdsman too, because he's a Nigerian. And these provisions are from public funds. They are from the private pockets of any governor or president or senator. They are monies from the treasury of this country. And every Nigerian has a stake in that treasury. So the government has a duty to find the wherewithal to make it possible or impossible for the husband to go astray. Atibo. Gbangba wálé àní. Gbangba làṣà wọn ta àṣà títí wo ta ń kọ̀rọ̀. Ṣé advocate àbí ẹ má jẹ́ ìṣe òyìnbó sọ. Tán ṣe agbẹnusọ fún àwọn ọmọ títí wọn. Ẹ jọ̀ọ́ kí ni iṣẹ́ S-men? Ntẹ́ bá mọ̀ pé S-men ń ṣe that can make Nigeria government or let me say tó lè mú kí ìjọba protect them. Ntẹ́ mi mọ̀ pé S-men ń ṣe ni pé wọ́n á yabo ìlú èèyàn, wọ́n á dẹ̀ pa èèyàn bí ẹni pẹran, wọ́n á lọ àbí bẹ́ẹ̀ kọ́. But torí pé àwọn bàbá wọn kò bọ́ sí káwọn máa sá lágbàlagbà kiri, wọ́n mọ̀ pé àwọn ọmọ wọn náà máa lò. So they do everything in their own power to protect them. But Nigeria government must protect them. The S-men, one of the terrorist group that terrorized the Yoruba land. Abdullahi Adamu, a former governor of Nasarawa, a present senators, back the notorious terrorists. But àwọn bàbá títí wà orí kankan ṣe sí. Àwọn pẹ̀kan náà ní Adamu Garuba tó sọ pé Boko Haram, Fulani S-men, Fulani bandit, Mahmuda, they are not Northern Nigeria freedom fighters. AK-47 ti ń bẹ lọ́wọ́ wọn. They want to fight the Yorubas and the Igbos so they can be able to máa gbádùn lórí ilẹ̀ everything kó lè di títí wọn. They want to have dominion in our land. Wọ́n ti ní AK-47 o. Àwọn bàbá títí wa wọ́n ṣe ń wá lancers kiri táwọn náà máa fi ní AK-47. Ẹ gbọ́ ṣe àjèrè wọn. Ṣé àjèrè àwọn bàbá ìkà ọ̀dájú yìí? Ṣé àjèrè wọn? Ṣé a lè fi wọ́n yangàn? Tí wọ́n pa Yorùbá lọ́tún tí ò kàn wọ́n. Ìgbà tó dé Ọ̀wọ̀ tó pààyàn ní kàtídé Ọ̀wọ̀ tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu máa débẹ̀. Ó ní ta ló sọ fún yín pé àwọn Fúlàní ló wá pààyàn torí pé bàbá ń wá ìbò lọ́dọ̀ wọn. They are the one that dictate, decide for the Yoruba race. Òun lè fi rí Sultan Sokoto tó fi ní dandan ṣẹ̀ríà gbẹ́dọ̀ máa operate ní ilẹ̀ Yorùbá. Are we not in problem? Ẹ dá mi lóhùn. Àwọn bàbá tí ẹ̀mí wa ò jọ wọ́n lójú ṣé a lè fi wọ́n yangàn? Àwọn tó jẹ́ pé òní Yorùbá ò jẹ́ nǹkan kan lójú wọn ṣé a lè fi wọ́n yangàn?
àwọn tó jẹ́ pé wọn ò ṣiṣẹ́ ọjọ́ ọ̀la ìtura ọjọ́ ọ̀la lẹ̀ fún ìran Yorùbá ṣé a lè fi wọ́n yangàn? Ẹ̀bẹ̀ ni mo bẹ̀, ẹ dá mi lóhùn, ẹ dá mi lóhùn. Ohun gbogbo le kókókókókó mọ́ ìran Yorùbá. Mọ́tò tí mo wà nú ẹ̀ mo ti wálé lánàá ni lérí pa ajá sí gálọ́pù abẹ́ gbálẹ̀ èmi ò mọ̀ pé ẹjí ọ̀lẹ́ ti kíní mọ́tò ti nọ́ọ̀kì. Àwọn tó dẹ̀ lọ sí ọ̀dọ̀ wọn ní nọ́ọ̀tì lọ́hùn pé ẹ lè máa rìn bí Àkúrẹ́ sí ilé ìṣà kẹ má pàdé pótò tó jẹ́ pé ẹ tẹ́gbẹ́ gidi ni. Ṣé a lè forú àwọn bàbá yìí yangàn? Tó jẹ́ pé gbogbo ilẹ̀ wa Fúlàní ló ń wa góòdì wa, ọmọ onílẹ̀ ò gbẹ́dọ̀ débẹ̀. Ọ̀kà tán náà ti ń pààyàn yìí, Ọ̀kà Àkókó ní Ondo State, wọ́n ní wọ́n ń wa kùsà wa ń bẹ̀. Wọ́n ń wa kùsà wa ń bẹ̀. Mo ṣì nìkan bá mi wádìí bóyá Olúbàkà òfin Ìbàkà Ọ̀kà land, Ọ̀kà Àkókó. Bóyá bàbá ti sign agreement pẹ̀lú wọn, bóyá bàbá dẹ̀ ń gba ẹ̀gúnjẹ àtàwọn ìjòyè, mi ò tí lè sọ. Ṣùgbọ́n ń tọ́ sọ fún èmi ń bẹ̀ pé wọ́n ń wa kùsà ń bẹ̀ o ní Ọ̀kà. Mo fẹ́ try bí mo lè rí ẹni yẹn pé níjọ́ wo la fẹ́ ṣe léyìí dà? Can we call them a leader? Ṣé a lè fi wọ́n yangàn? Pé a ní bàbá kan o, bàbá ra tó mọ yìí ọmọ, kò fi wá ṣeré, bàbá ra tó mọ yìí ọmọ. Ṣé a lè fa àwọn bàbá yìí yangàn? Ẹ dá mi lóhùn. Ohun gbogbo ni Fúlàní náà ṣe láti lè succeed, láti lè take over di ilẹ̀ Yorùbá. Ohun gbogbo náà ṣe kí nǹkan ní wa kó bá lè di titi wọn. But those people that we call leaders in Yorùbá land, ṣé ẹ̀mí wa jẹ́ nǹkan kan lójú wọn? Àwọn ọ̀dájú ìkà àgbà, ṣé wọ́n rí titi wa rò? Àwọn bàbá alọ́kó ló ń kígbe yìí, ṣé wọ́n rí titi wa rò? Àwọn bàbá bámúbámú làwọn yó, tí wọn ò mọ̀ pé bí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan yìí, ṣé wọ́n rí titi wa rò? Ẹgbọ́n náà bó lọ́jọ́ ọ̀la Yorùbá ṣe máa rí? Bó lọ́jọ́ ọ̀la Yorùbá ṣe máa rí? Lára ọmọ Yorùbá kan lélẹ́yìí o. Ẹni tán pa ní ìjọ́wọ́ náà sẹ́ndì ẹ̀ sí mi, ṣé àná ni? Àná yes, ọjọ́ Tuesday ni o, obìnrin ni o. Wọ́n pátá wọ́n tútù sí ìhòhò. Wọ́n wá gbé síbi tí àwọn aráàlú ti lè rí ní Ọ̀kà Àkókó. Latest killing. Àwọn bàbá wa ṣì ń wá AK-47 kiri, Lancet AK-47. Ṣé a lè fi wọ́n yangàn? Ibi tí mo ti tún rìn kiri lánàá, tí mo ti ń wá mọ́tò tó máa bá mi tó mọ́tò yìí, ni mo tún rí àwọn kan náà pera wọn ní kinní kan praise army praise of kinní kankan. Ẹ máa kábàámọ̀ gbẹ̀yìn ni. Army kinní kan praise army for kinní kankan. Wọ́n ti ń campaign election. Ẹ máa kábàámọ̀ gbẹ̀yìn ni. Irú yín lẹ máa jáde síta pé ìlú le o, ó máa lè mọ́ yín ni. Torí irú àwọn bàbá yìí, tá a bá wádìí ẹ̀ dáadáa, wọ́n ti sign contract ayé wa pẹ̀lú àwọn Fúlàní yìí. Ọba Saheed, you are welcome. Wọ́n ti sign contract ayé wa pẹ̀lú àwọn Fúlàní yìí. Lóhun gbogbo tó jẹ́ pé táwọn Fúlàní bá ṣe, wọ́n á ṣe ní ìrọ̀rùn. Nothing will happen to them. Àwa la nílẹ̀ wa, aláfẹ́ ṣe rálì pé ìyà tá à ń jẹ tó. Mi ò lè gbàgbé. Ọlọ́run ni ò jẹ́ kí irú àwa yìí ó ti dòkú. Ayé ń kóra wa jọ ní náà ti kó mọdé. Kò sí nínú àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó jáde síta. But at age of 96 years, wọ́n sì ń lé owó kiri. Aṣíwèrè
ń kó ọrọ̀ jọ tí ò sì mẹni tí ó ná. Ṣé a lè fà wọn bàbá yìí? Ṣé a lè fi wọ́n yangàn? Ṣé tá a bá yọ̀ǹda ọjọ́ ọ̀la àti ní Yorùbá lé wọn lọ́wọ́, ṣé Yorùbá ò ní kábàámọ̀ gbẹ̀yìn? Àwọn bàbá olè tí wọ́n ń tako orísun wọn, tí Yorùbá dẹ̀ sọ wípé odò tó bá ti gbàgbé orísun ẹ̀ ó máa gbẹ ni. Wọ́n mọ̀ pé ọ̀nà àbáyọ ni kí ìran Yorùbá ó ní òmìnira, ṣùgbọ́n wọ́n rí wípé ayé ìjẹkújẹ tán ń jẹ wọn ò ní rí jẹ mọ́. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ń produce àwọn notorious arm robber. Wọ́n pè wọ́n ní olóṣèlú. Come to Ekiti here. Ekiti state will produce billionaire politicians. But Ekiti ò lọ síwájú. Ṣé bá ṣe máa wòran lọ lélẹ́yìí? Ṣé ìgbé ayé tí ìran Yorùbá máa gbé lọ lélẹ́yìí? Ṣé ìwà tí àwọn bàbá òṣìwájú wù lélẹ́yìí? Ṣé ayé tí àwọn bàbá ìgbàanì wù lélẹ́yìí? Ṣé ó dìgbà tí gbogbo Yorùbá bá bẹ̀rẹ̀ sí ń jẹ̀ka àbámọ̀? Ọláìyá Igwe jẹ̀ka àbámọ̀. Alápinni ń jẹ̀ka àbámọ̀ lọ́wọ́. Àmínátù Pápáǹpá òun náà ń jẹ̀ka àbámọ̀. Ṣé àwọn iye tó ti jì sí kòtò bó tẹ̀ jẹ́ pé wọ́n bá ká tó dára jẹ́ mọ́ wa lára, ṣé kò yẹ ká fi wọ́n kọ́gbọ́n ni? And the majority of you know the solution. Ẹ mọ̀ pé tí ìran Yorùbá bá ṣì wà pẹ̀lú Nàìjíríà, Fúlàní, Haúsá ni, Ìgbò ni, ìran Yorùbá ò ní rí ògo wọn lò. Pé inú ìgbèkùn ni ìran Yorùbá wà. The majority of you know. But nítorí pé ẹ ya ìkà. Nítorí pé inú yín ò dùn sí ọjọ́ ọ̀la Yorùbá. Ní àwọn bàbá àgbà ìyá kan tó pera wọn ní ọba Ọládipúpọ̀ Ọláìtàn sọ wípé àwọn kan wà wọ́n ń tú ilé ṣe, wọn ò tú ìta ṣe. Rìsọ́ṣọ́nì táwọn bàbá Awólọ́wọ̀ lé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  títí bàbá fífi dàlélẹ̀ lẹ́tẹ̀ Olùgbàlà. Èrè tán lélélélélélé tán sásásásásásá tí ò yọjú. That man kò tí ì pé 70 years. Wọ́n ti ń pariwo restructuring through federalism ní Nàìjíríà is over 70 years tí ò yọjú sí rere. Níbi tí Nàìjíríà bá yé Yorùbá jẹ́ dé, Afẹ́nifẹ́re that belong to the Yorùbás wọ́n sọ̀rọ̀ nípa Yorùbá mọ́, wọ́n gbọ́rọ̀ Yorùbá rù mọ́, wọ́n sọ̀rọ̀ bí ọjọ́ ọ̀la Yorùbá ṣe máa dára mọ́, wọ́n sọ̀rọ̀ bí wọ́n ṣe máa jà fún ìran Yorùbá tí ìran Yorùbá máa bọ́ kò nínú ìgbèkùn mọ́. Nàìjíríà ló kù tán defend, but we did not see Arewa defend Nigeria. They defend the Fulani that belong to them. Ìgbẹ̀yìn yín ò lè dá o, èpè kọ́ o, ṣùgbọ́n mo rò àwa ẹ̀yin bàbá wa tí ò yéyé, we are more than them. Gbogbo wa láti mọ̀ pé Nàìjíríà ò lè settle, Nàìjíríà ò lè tòrò, èpè kọ́. Tẹ́ bá rí àwọn wòlíì gidi àtàwọn tó ń woṣẹ́ gidi, wọ́n sọ wípé Ọlọ́run ò mọ̀, wọ́n á sọ fún yín pé Ọlọ́run ò mọ̀ nípa Nàìjíríà. Ọlọ́run kọ́ ló dá Nàìjíríà. Èrèdí tí Ọlọ́run ò fi mọ̀ nípa Nàìjíríà nìyẹn. Tó bá jẹ́ pé ẹbọ tán ń gbé lójoojúmọ́, àwẹ̀ tán ń gbà lójoojúmọ́, àdúrà tán ṣe lójoojúmọ́, kò yẹ kí ìran Yorùbá ó wà nínú ìgbèkùn. Ṣùgbọ́n nítorí pé Ọlọ́run ò lọ́wọ́ sí, torí pé kì í ṣe Nàìjíríà yìí ṣe pírójẹ́tì Olódùmarè. Ẹ ti já padà sórí ìsun wa. Ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi, tí Nàìjíríà ti ń domi ìrẹ̀wẹ̀sì sí yín lọ́kàn, ẹ̀yin náà lẹ sọ pé títa ríro là ń kọlà. Ẹni tó bá di iná tán ní dẹwà ní doge.
ẹni ká febi sínú ká ṣiṣẹ́ ayọ̀ torí nígbà tí ayọ̀ bá délé nìyẹn máa ń gbàgbé ìyà ẹ má jẹ́ oṣù yín ẹ má jẹ́ orẹ̀ yín tẹ́ bá ti ń rẹ̀wẹ̀sì èdè Fúlàní ti ń mú wa nìyẹn tẹ́ bá ti ń rẹ̀wẹ̀sì ohun tí àwọn Fúlàní ń fẹ́ kó ṣẹlẹ̀ sí wa ló máa ṣẹlẹ̀ tẹ́ bá ti ń rẹ̀wẹ̀sì ẹ ti jẹ́ kí àdúrà àwọn ọ̀jẹ̀lú tán pera wọn ní olóṣèlú yìí ó gbà lórí wa nìyẹn tẹ́ bá ti ń rẹ̀wẹ̀sì àwọn afẹ́nifẹ́ bíi tó jẹ́ pé ìdí restructuring ìdí true federalism náà ti ń rí brand envelope gbà lọ́wọ́ àwọn ọ̀jẹ̀lú ẹ ti jẹ́ kàdúrà wọn ó gbà lórí wa nìyẹn ẹ ṣe jẹ́ ká ní lọ́kàn pé bó ti wù kó rí a ó délé dandan bó ti wù kó rí the land belong to us we have our independent ká má bójú wẹ̀yìn nígbà tó wà àtìgbà tí ó wọ̀ ká ní ìrètí yẹ ìrètí ni o ìrètí gidi pé orílẹ̀-èdè Yorùbá máa dúró tí ìwọ bá gbé tèmi gbé we must not gba ẹ̀mí ìrẹ̀wẹ̀sì láàyè lóòótọ́ àwọn kàńdá rẹ̀ sì máa wà láàrin wa kí àwa torí ẹ̀ pé ọjọ́ ọ̀la Yorùbá ò gbọ́dọ̀ dára ni kí àwa torí àwa fi ayé Yorùbá lé ọwọ́ àwọn tí ẹ̀mí wa ò jẹ́ nǹkan kan lójú wọn yìí mo rọ̀ yín mo bẹ̀ yín ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ọ̀dọ́ ni mí mo lè sáré ọ̀dọ́ ni mí mo lè fò tàbí bẹ́ẹ̀ kọ́ ìjà wa dìde àkókò tó torí Ọlọ́run fún wa ní ọmọ kan pé tí Fúlàní bá gbé orúkọ ẹ̀ ìjìnìjìnì máa bò wọ́n till today the majority of the Fulani náà pariwo they supposed to arrest Sunday Igboho they supposed to arrest Sunday Igboho Àdó Alérù wà ń bẹ̀ kidnapper Gumi wà ń bẹ̀ wọ́n gbé Esme wà ń bẹ̀ Boko Haram wà ń bẹ̀ Sunday Igboho ní ẹ́dìkì wọn. It is better that we join hands together. Yorùbá we need our freedom. Ìyà ń jẹ ọmọ Yorùbá we need our freedom. Torí pé a gbé Nàìjíríà kalẹ̀ láti máa jẹ Yorùbá ní ìyà ní Yorùbá we need our total freedom. Àsìkò náà dẹ̀ rí tí ìran Yorùbá gbẹ́dọ̀ bọ́kò nínú ìyà tí ìran Yorùbá gbẹ́dọ̀ bọ́kò nínú ìpọ́njú so ẹ má ṣe jẹ́ kó rẹ̀ yìí ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún wa lóru bàbá Professor Banji Akíntóyè ká dúpẹ́ lọ́wọ́ Olódùmarè tó fún wa lóru bàbá wa olóyè Chief Sunday Igboho Òṣàmájàsọ́lá wà wọ́n ní tẹ́nìyàn bá ti lẹ́ni tẹ́nìyàn ń fọ̀rọ̀ ọlọ ènìyàn máa ń sá sẹ́yìn ẹ̀ ni àkókò rẹ̀ ò fún ìran Yorùbá these people they mean the Yorubas and we must not allow them to succeed the land belong to us mo rọ̀ wá ní àkókò rẹ̀ let us fight for our freedom let us fight for our independence let us fight for our land ẹ̀yin pásítọ̀ ẹ rí bí ẹ rí ń tẹ́sà ayé ara yín dà ẹ lè dojú ti Ọlọ́run ara yín lẹ máa dojú tì èmi ti ń pariwo yẹ tipẹ́tipẹ́ pé kì í ṣe individual wa ló nílò deliverance kì í kò sógun ìdílé kankan kò sógun àjẹ́ àwọn àjẹ́ ò mú ẹ̀jẹ̀ èèyàn mọ́ àwọn àjẹ́ ti mọ̀ pé èdè ń bẹ ń ta kò gbóògùn ẹni èdè bá ti mú ọ̀ràn lálá ní àwọn òfin